kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo tún kì í káàbọ̀ sórí ètò yín ètò wa àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa. A moment with our father. Lahdotun yasira ma'a walidina. Ẹ káàbọ̀. Ibi mo ti lọ ní ìfàbọ̀ sí àwọn tí wọ́n bá ti ń bá wa bọ̀ láti ìjẹ́jọ́. Wọ́n ti mọ̀ pé kí ni bàbá wa tá a sì wà pẹ̀lú wọn tá à ń fi ẹ̀kọ́ hàn láti ọ̀dọ̀ wọn. Nínú pọ́jẹ́kìtì tí wọ́n kọ bàbá wa náà ni bàbá wa Fadilatu Sheikh Dr. Abdulrasheed Abdul-Jabbar Salman Buwaib. Wọ́n kì í káàbọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ ẹ̀yin olùwò wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò tòní. Bàbá wa ẹnu ọlọ́fà láti máa ń gbọ́ mọ́ta gẹ́gẹ́ bí òwe tẹ̀yìn àgbàlagbà máa ń pa. Ó wù mí kẹ́ ẹ̀ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ ẹ̀ tún bá ń dákọ̀ yín kí wọ́n lè mọ̀ pé kí ni ẹ̀yin gangan náà là ń bẹ pẹ̀lú yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kí ọmọ bá gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa, Àmín. tẹ̀ ń wò wá, àti Àmín. gbogbo mùsùlùmí kárí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Allahumma àmín. Kí ọlọ́run àtọ́lá ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Àmín. Ọmọ ìyá yín, ọmọ yín, ọmọ akéwì yín, Abdulrasheed Abdul-Jabbar Salman Buwaib. Ayyakumullah. Ẹ ṣeun bàbá wa. Níjẹjọ ẹ̀ ń jẹ́ á mọ àwọn nǹkan kan nínú àwọn ọ̀rọ̀ pé kí ni àwọn ọ̀rọ̀ kan wà tó lè jó ọkọ̀ tí ó padà síṣẹ́. Àwọn iṣẹ́ kan wà tí ó jẹ́ pé àwọn náà padà ṣe kí ni wọ́n padà lè dó ọkọ̀ padà. Kọ́lọ̀ ń járe yín pẹ́. Bàbá wa ó tún wù wá kẹ́ ẹ̀ tún tẹ̀síwájú lónìí. Alhamdulillah, ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ni ọ̀rọ̀ iṣẹ́ kan tí lójú ọ̀nà ẹ̀kọ́ tí Ọlọ́run subhanahu wa ta'ala tí ó fi ọwọ́ àwọn àlùfáà wa tá a ti kì tó fi ṣàṣeyọrí ẹ̀. Iṣẹ́ tí a ṣe fún ìgbà oyè nínú ìmọ̀ ìpele ẹlẹ́kẹ̀ẹ́ta tí a mọ̀ sí doctorate. A'anakumullah. Àpòkọ ẹ̀ ní al-asma'ul mushtaqa al-'amila fil Qur'ani al-Karim. دراسة تحليلية لغوية للشواهد. Òní iṣẹ́ tá à ń gbé yẹ̀wò àti kí gbogbo àwọn tí wọ́n láṣeyọrí rẹ̀ o tí mi lè gbàgbé ẹni tí Ọlọ́run ṣe ní olùdó tí ni pé ojú òní tí ó ṣe yọrí lórí iṣẹ́ yìí. Àlùfáà mi Sa'adatu Dr. Sirajuddin Al-Asra Al-Bilali. Ọlọ́run kó bá ní máa lékún dáadáa wọn. Àmín. Kí ó dẹ̀ má jẹ́ kójú ti àwọn náà Allahumma láyé àmín. àti níjọ́ gbéǹde alkiyama. Àmín. Mo ń ṣàlàyé nípa orí ọ̀rọ̀ yìí wípé wọ́n mú wá bẹ́ẹ̀ nítìtorí wípé tí a bá sọ wípé al-asma al-mushtaqa torí pé tí ń jórúkọ ọ̀pọ̀ àwọn kan ń bẹ nínú àwọn orúkọ tó yẹ pé wọn lọ mú láti inú kankan tó yẹ pé bọ́lọ̀ ṣe dá wọn ò nìyẹn àwọn náà ò sì lè tún yíra padà di nǹkan míì. Bẹ̀tẹ̀ àwọn orúkọ kan wà tó jẹ́ pé nù kankan ni wọ́n ti mú wọn táwọn náà tún lè máa yíra padà tí wọ́n tún di nǹkan míì. Àwọn eléyẹn là ń pè ní al-mushtaqa. Tá a bá wọ́n sọ̀rọ̀ àwọn orúkọ tá a lè yọ láti ibì kan gbogbo wọn náà kọ́ ni wọ́n tún lè ṣiṣẹ́ nínú ọ̀rọ̀. Àwọn kan bẹ tí wọ́n lè ṣiṣẹ́ nínú ọ̀rọ̀. Bẹ̀tẹ̀ èyí tá a fẹ́ lò nínú iṣẹ́ yẹn òun làwọn tó lè ṣiṣẹ́ nínú ọ̀rọ̀. Allahu Akbar. Àwa sọ fún wa wípé nínú Al-Qur'an òun la gbé iṣẹ́ yẹn lé ibẹ̀ láti lọ ṣiṣẹ́ yẹn á lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àwọn orúkọ tí wọ́n lè ṣiṣẹ́ nínú ọ̀rọ̀. Ṣé a rí lílo rẹ̀ nínú Al-Qur'an Allahu Akbar. nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ọ̀dọ̀rọ̀ yẹn ká yẹ̀ wò torí pé tí Lárúbáwá bá ń sọ nǹkan kan tá a padà lọ wò pé bóyá wọn lò nínú Al-Qur'an ó ṣeé ṣe kírú ọ̀rọ̀ yẹn kí a sọ àsọyé tá a pè ní fasaha kí wọ́n bọ́ lára ru ọ̀rọ̀ yẹn. Allahu Akbar. Nítorí pé Al-Qur'an ń padà sọ
táyé bá gbà wá aṣọ tó dàbò èdè lárúbáwá lásọ yìí kì í ṣe kékeré Allahu Akbar. kò sí kékeré òun ni irú àwọn tí à ń gbéyẹ̀wò yìí tabadẹ wo agbọ́nrin ibi tá a ti ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nínú agbọ́nrin èdè lárúbáwá torí èdè lárúbáwá yìí òun ló rárá gbaṣẹ́ tá a fẹ́ ṣe òun ló rárá gbaṣẹ́ pé a fẹ́ wo orúkọ tí wọ́n lọ yọ wá látara àwọn nǹkan kan torí òun ní èdè tí ọlẹ̀ jù nínú gbogbo èdè tó ga ṣe pé tá a bá ń sọ̀rọ̀ èdè àwọn èdè kan bẹ tó yẹ pé àwọn èdè tí wọ́n wà lókè ni àwọn kan wà ní àwọn èdè tó jẹ́ pé pẹ̀pẹ́lẹ̀ ni òun ni wọ́n wà kò síyàn pé nínú èdè tó wà lókè òun lè dé lárúbáwá òun ló wà ṣùgbọ́n nínú tó fi yàtọ̀ nù gbogbo èdè ni wípé onímọ̀rúnà ẹni lógàtún marina èdè kan ní tó jẹ́ pé ọlẹ̀ ó ṣe gbá síbí ó ṣe gbá sọ̀hún. òun ló fi lè rọrùn ká máa pé à ń sọ̀rọ̀ ọkọ̀ kan wọ́n yọ láti ibì kan òun náà tún lè tún lọ di kankan tún di nǹkan míì. tí ó bá jẹ́dẹ̀ tí ọlẹ̀ tọrọ kò lè rọrùn olójẹ́ pé náà láti rí ká máa yọ àbí ókọ nínú ókọ pípọ̀ lọ́ra rẹpẹtẹ nínú èdè lárúbáwá òun láti lè rí lárúbáwá bá ń sọ̀rọ̀ ó lè pè dọ́ràbà láti inú dọ́ rọ̀ bá òun náà ti mú dọ́ rọ̀ bá wọ́n pè yáàdí rí bù láti inú dọ́ rọ̀ bá náà ni wọ́n sọ pé ìdí rí bẹ̀ láti inú dọ́ rọ̀ bá náà ni wọ́n wà pé dọ́ rí ẹ̀rí pé níta bá bọ̀ yẹn ìṣẹ́ ni nígbà débi dọ́ rí odò kan èrò ọkọ̀ yẹn ní ìsìn tóun síbi kan náà ti mú inú bá ṣe gbé wà àwa náà ti gbóòórùn pé ó kọ yẹn ibì kan wọ́n ti mú òun bọ̀. náà ti mú wa so wọn náà wá lè lọ ṣiṣẹ́ lára nǹkan mi àwọn nǹkan tá a lọ gbéyẹ̀wò nìyẹn nínú èdè àwa fàlùkùránù ṣe àkórí ẹ̀ tó yẹ pé inú kùránù láti lọ wò bá eré ta sọ dọ́ọ̀rì àárígínì màdìrò ọkọ̀ náà ni màdìrò láti inú dọ́ rọ̀ báàní tàbá tó bọ́ sórí eré ìdárayá àtúnṣọ dọ́ọ̀bra ṣàpọ̀ olùní lárúbáwó tó lọ mú ìta fi ń lu ẹ̀yìn orí tábìlì tá a fi ń gbà tí fi ń bọ́ sí ọ̀dọ̀ ẹnì kejì tàbí pé table tennis. tó abọ́ pè ní mid rọ̀ Allahu Akbar. mid rọ̀ tá a fi ń gbà nǹkan. káàtì yẹn torí pọ́n la fi gbá ẹ̀yìn ẹ̀yìn onísìn ismu alan a rí pé nínú dọ́ rọ̀ bá náà ló ti ń bọ̀. ọ̀nà lè ti mọ̀ Allahu Akbar. ṣerú eléyẹn náà só lè ṣiṣẹ́ lára nǹkan tá a bá tún wá ń wo tí mo wí yẹn wọ́n tún lè lo ọjọ́ mi tí ọ̀tí ẹ̀ ní lọ nínú tá a sọ yẹn tá a bá dé nínú tá a bá bọ́ sínú nínú ìṣòwò wọ́n tún pe kinní kan ní mọ̀dọ́ rọ́bà mọ̀dọ́ rọ́bà àfàwà Dr. Dawood Albardi lọ́nkọ́ máa lékún dáadáa wọn tí mo mẹ́nuba wọn ti ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ nínú ọ̀rọ̀ wọn nípa títà owó mi kí n gbé fún akéwì ìdùnnú èmi ọmọ owó sí ìwọ ọmọ owó sí wọn fọlọ́ wọn máa lọ fowó ṣòwò nígbà tó bá jèrè kájọ pín èrè níta jọ ń ṣe òní wọn ń pè ní mọ̀dọ́ rọ́bà ṣègbè láti inú dọ́ rọ́bà mo mú yẹn wá bí àpèjúwe kí á lè mọ tí wọ́n ń pè ní èdè lárúbáwá bó ṣe lẹ̀ tó Allahu Akbar. bó ṣe lẹ̀ tó ìrìn àjò gan a máa jẹ́ wọ́n sọ wípé tí ẹ bá wà lórí ìrìn àjò a máa lo ọ̀dọ̀ rábà fún ìjọ mi Al-Qur'an gbé wa Allahu Akbar. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè lárúbáwá yìí ọlẹ̀ òun ló fi jẹ́ wípé ibẹ̀ láti rí ká máa yọ owó kọ láti inú kankan káyọ̀ kankan náà láti inú òun ibẹ̀ láti lè rí
ìṣtìkọ́ọ̀kù tá a wá ń sọ yẹn pé a yọ nǹkan láti inú nǹkan tá à ń sọ̀rọ̀ báyìí ó jẹ́ kí èdè Lárúbáwá ó di ohun tó pọ̀ ní ohun ní ọ̀pọ̀ lóhun ní ẹwọ́ ẹnu tára sọ́nu tó rà tàbá bọ́ nù kátàbà bá sì máa wí lọ pé eléyìí yẹn ló jẹ́ ká sọ wípé lọ́mú èdè Lárúbáwá di ohun tó pọ̀ lóhun ní ó ní nǹkan àmúyẹ tó pọ̀ nínú èdè ìṣtìkọ́ọ̀kù tá à ń sọ ipa ayọ̀ nǹkan lára nǹkan ó fún láǹfààní ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fóńtẹ̀ lulẹ̀ ẹ̀kọ́ wọn gbà. Ìlànà Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ. JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. ọ̀fun láǹfààní ẹ̀ ọwọ́ ajínigbé kan tó jẹ́ lọ́jọ́ ká lò pé ẹni pé ń gbà mọ́ sàn iṣẹ́ tá a ṣe mo pè ní dirasatun tahliliyya lugawiyya alọ́ wo báwo lọ́lọ́run ṣe lo àwọn tá à ń pè ní ìṣtìkọ́ọ̀ pẹ̀lú ọkọ̀ bó ló ṣe lò ó nínú Al-Qur'an táwọn Lárúbáwá tara rẹ̀ máa fi ṣẹ̀rí ọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń gbé òfin èdè kalẹ̀ tí wọ́n ò pín bo láti rí àpèjúwe kì í sọ̀rọ̀ àpèjúwe tá a fẹ́ lò ní dọ́rọ̀bà Zaidu amúra lílò tá a ti lo Zaidu àti amúrù ó ti pọ̀ jù nínú èdè Lárúbáwá ara ṣẹ́ tá a fẹ́ ṣe nìyẹn a fẹ́ káwa tí pàápàá wa ta tí a tẹ́ pé Islam lọ́nà wa tẹ́ pé Kùránù dẹ̀ jẹ́ oríire wa kọjá pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa lò lápèjúwe kò ní jọ̀rọ̀ Zaidu àti àlọ́nù Al-Qur'an táyé gan fi mọ̀ pé Al-Qur'anu gangan ní irinṣẹ́ tó fún èdè Lárúbáwá lákàyè nígbà tí wọ́n gbé òfin rẹ̀ kalẹ̀. Inú ẹ̀ náà ti mú ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe tí wọ́n máa òfin èdè lé lórí. Allahu Akbar. Òun ló jẹ́ pé iṣẹ́ yẹn a lọ sí nínú Al-Qur'an ọwọ́ ajé ọ̀rọ̀ èdè òun lọ̀rọ̀ tá à ń sọ yìí. Mo fẹ́ mẹ́nu bọ́rọ̀ èdè nítorí wípé ẹ bá ń gbóòórùn pa sọ̀rọ̀ Al-Qur'an wọ́n sì bíbọ́ yọ̀ rọ̀ pé bó la ṣe kírun òun la fẹ́ sọ nǹkan èdè gbogbo àti a bá sì mọ nǹkan nípa èdè yìí yóò ràn á lọ́wọ́ láti gbá Al-Qur'an yìí tá a bá ti gbọ́ èdè Lárúbáwá yẹn yí dáadáa a máa jẹ́rànlọ́wọ́ fún wa láti lè gbọ́ kí ni yé láti lè gbọ́ Al-Qur'an láti lè gbọ́ Al-Qur'an yìí tọ́lọ́run sọ̀kalẹ̀ tó jẹ́ atọ́nà wa a lè gbọ́ yé láì gbọ́ èdè yìí yé. Èdè lákọ̀ọ́kọ́ gbọ́ ká tó gbọ́ Al-Qur'an yìí. fi jẹ́ pé wọ́n máa ń kí àwọn iṣẹ́ tí wọ́n bá ń ṣe láti fi ṣẹrú sìn Al-Qur'an iṣẹ́ yìí sí ẹrú sìn Al-Qur'an ni látara èdè Lárúbáwá tó jẹ́ èdè Al-Qur'an. Tá a bá ń sọ̀rọ̀ wípé à ń yọ nǹkan láti inú nǹkan tó jẹ́ pé òun ni pàápàá tá a gbé yẹ̀wò nínú iṣẹ́ yìí lábalẹ̀ èdè a sọ fún wa wípé ìmọ̀ yọ nǹkan kan orúkọ kan ayọ́ láti inú nǹkan kan òun gan ní ìpìlẹ̀ fún èdè Lárúbáwá òun ní ìpìlẹ̀ fún èdè Lárúbáwá òun dẹ̀ ní gbòǹgbò igi Lárúbáwá tá a ti lọ ká èso
gbogbo ẹ̀ ní ishtikok. Tí ó bá sí àyọ nǹkan lára kan àníri tá a máa pè ní dọ́ríbù kárí mọ̀dúrúbù kárí mídíràbù nítorí wípé àyọ nǹkan nù kan ọjọ́ ìpìlẹ̀ ni. Tá a bá padà lọ wò ó nínú ọ̀rọ̀ tí àwọn olóye tí wọ́n sọ fún wa pé èdè lárúbáwá gangan lédè lárúbáwá gangan wọ́n máa ń pè ní lughatul ishtiqaq. Lughatul ishtiqaq, èdè ká yọ ọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ òun ni èdè lárúbáwá. Ó dẹ̀ ran ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ nǹkan ó ràn wọ́n lọ́wọ́ àtàwọn elédè ó ràn wọ́n lọ́wọ́. Kódà tá a bá ń wo pé ọ̀rọ̀ lórí pé a yọ nǹkan láti inú nǹkan tá a gbé yẹ̀wò nínú iṣẹ́ yìí a mọ̀ pàtàkì ẹ̀ nítorí wípé ó wà nínú àwọn ojúpọ̀nà ìmọ̀ èdè lárúbáwá tó ti gbà wájú tó ti pẹ́. Kì í ṣe nǹkan tí wọ́n ṣe dálé, ohun tó ti pẹ́ ni. Tá a bá lọ wo tán nínú ìgbà tá a bá ń sọ̀rọ̀ nípa Mujamul Arabi, àwọn tí wọ́n ṣàgbékalẹ̀ bá a ṣe ní dictionary fún èdè lárúbáwá, wọ́n pe arákùnrin kan ní Arion Tibus. Nínú àwọn tí wọ́n ti lo ìgbà tí pẹ́ ni ará Taiba nílẹ̀ Egypt nílẹ̀ Masara òun lẹ́ni yìí. Ọdẹ ti pẹ́ ó lo ìgbà láti 390 sí 460 ṣáájú lẹ́yìn bíbí Jésù dé. Lẹ́yìn bíbí ànábì Ìsá. Lẹ́yìn bíbí ànábì Ìsá dé. Ṣẹ̀rí pé ọjọ́ ti pẹ́. Allahu Akbar. Ẹni tá à ń sọ yìí ó ní dictionary gangan tó gbé kalẹ̀ lórí ká yọ ọ̀rọ̀ láti inú kíni láti inú ọ̀rọ̀. Allahu Akbar. Ọ̀rọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ishtiqaq kìí ṣe ọ̀rọ̀ ìmọ̀ kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ̀. Ìmọ̀ tó ti wà tipẹ́ ni tá a bá lọ wò ó. Ìmọ̀ yìí dẹ̀ ní pàtàkì, ó ní pàtàkì nítorí kíni nítorí pàtàkì tó ní ni wípé béèyàn bá ń sọ̀rọ̀ agbọ́nrin méjì lọ̀rọ̀ máa ń gbà wá nínú èdè. Bóyá nínú àwọn gbólóhùn tá à ń sọ jáde tàbí túmọ̀ tá a gbà lérò tá a fi ń sọ gbólóhùn yẹn inú kó jẹ́ alfaz tàbí màání. Ohun tó ń jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ gangan ni màání. Ohun lèròǹgbà tá a fi ń sọ̀rọ̀ láwùjọ ni ó kó iyì bá lọ́nà tá a bá gbà sín àwọn gbólóhùn wa yẹn tó wá ṣe déédé àìróǹgbà wa tá a gbọ́rọ̀ ká. Allahu Akbar. Tàbí wọ́n sọ̀rọ̀ ìmọ̀ ishtiqaq a lè sọ fún wa pé agbárin ìtumọ̀ gángan kò ní bá ṣiṣẹ́. Ṣègbégbà tá a fẹ́ tá a ní ìtumọ̀ lórí ọkàn wa wípé ẹni tó náà yàn la fẹ́ sọ lóko. Àwa pè ní dọ́ríbù. Nígbà tá a láníyàn pé ẹni tí wọ́n náà wọn la fẹ́ sọ lórúkọ a pè ní màdìríù. Tí ó bá sí wípé àwọn yọ nǹkan láti inú nǹkan kan yọ inú nǹkan kan tí gbólóhùn fẹ́ ṣe níṣẹ́ kò lè wáyé. Allahu Akbar. Wọ́n sọ pàtàkì.